ló dalẹ̀ arákùnrin ta ló dalẹ̀ ta ni ta ló dalẹ̀ arábìnrin ta ló dalẹ̀ ta ló dalẹ̀ ta ló dalẹ̀ arákùnrin ta ló dalẹ̀ yẹ́yẹ́ ta ló dalẹ̀ èèyàn màrè o ajá tí yóò sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ o ta ló dalẹ̀ èèyàn màrè o ìwà rere kò gbé láyé ẹni ṣe bí kó rántí àtúbọ̀tán rọra ṣe packaging master yeah. ta ló dalẹ̀ arákùnrin ta ló dalẹ̀ òrìṣẹ́ ọlọ́run ta ló dalẹ̀ arábìnrin ta ló dalẹ̀ ayọ̀míkú lẹ́yìn ta ló dalẹ̀ arákùnrin ta ló dalẹ̀ ẹ bá mi dúpẹ́ ta ló dalẹ̀ èèyàn màrè o ó ta fà sókè yìí dé borí bọ́ba ayé ò rí ọ tọ̀run rí ọ ṣọ́ra ṣe ẹ̀san àké o packaging master ta ló dalẹ̀ arákùnrin ta ló dalẹ̀ fàdérẹ́ra ta ló dalẹ̀ arábìnrin ta ló dalẹ̀ àbígbádé ní ta ló dalẹ̀ arákùnrin ta ló dalẹ̀ fèyí ṣayọ̀ ta ló dalẹ̀ èèyàn màrè o ó jẹ́ rọra ṣe ta ló dalẹ̀ arákùnrin ta ló dalẹ̀ rọra ṣe ta ló dalẹ̀ arábìnrin ta ló dalẹ̀ ẹ̀san àké o ta ló dalẹ̀ arákùnrin ta ló dalẹ̀ ọ̀dàlẹ̀ ta ló dalẹ̀ èèyàn màrè o ó jẹ́ rọra ṣe. How did it change? Work was fine. In fact, iṣẹ́ lọ bí mo ṣe plan it, and it was all a success because I win contracting. Wow. Yes, yes. And it is worth 200 million. Really? As a matter of fact, wọ́n ti ready láti san 150 million for start. Don't say. The twist about this is one of the contracts tí Aunty Shayo tí wọ́n bid fún òun ló wá successful and ẹ mọ̀ pé iṣẹ́ yẹn aṣẹ́ as a team gbogbo members team yẹn pátápátá ló try láti pè wọ́n bá wọn lọ wọ́n kàn bá fóònù mi nígbà gbogbo wọn kàn wò mí bẹ́ẹ̀ pé at least they can contact wọn and I tried I don't even know what's going on. Also, me know some Jerry. Even kí àtọwọ́ contract mo ti try láti get one. Mo send countless messages on Facebook. Wọ́n reply. Wọ́n wá wọn lọ sọ́dọ̀ ọkọ wọn, you know. Ìyẹn kàn sọ ọbẹ̀ tó ti lose chlorophyll. He was just saying òun ò fẹ́ wọn mọ́ and he doesn't know anything about her anymore. Can you just imagine that? I'm sure she'll be fine. Just bathroom. Hello? Hello, mommy. Yes, I'm sorry. Èmi ni ma. Hello, Jimmy. Shayo ni ma. Hello? 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 I can hear you. Hello? Hello, mommy. Hello? Wọ́n gbọ́ mi abiru network lele. Èmi náà dẹ̀ ń gbọ́ wọn. What's going on here? This network, eh? It's epileptic. Our network man funny gan gba mi. Okay. Let me try again. Kí ló ṣẹlẹ̀? Network Nigeria Isha. I think I'll call her later. Nigeria. Oh, my dear. May I could have freshen up while John sets the dining. All right, Ron.
wọ́n lọ́nà ń béèrè mi tó wá jókòó sí ibà ibi àlejò. Ìgbà lórí kọ̀ọ̀kan tẹ́lẹ̀ ni. Tẹ̀lé báwo ni máa jẹ? Ọmọ mi ń kọ́. Fẹ́ ló máa yẹ wa. Ó wà ní school. Fisáyọ̀ àti Ayọ̀mí ń kọ́ mà. Fisáyọ̀ kẹ̀. Ìyẹn mà ti padà ń tiẹ̀. Ayọ̀mí ti dé láti fi ṣe. Mo jẹ́rìí Fisáyọ̀. Ìyá lo òyìnbó. Ohun ò dúró lé ń tiẹ̀. Ọkọ ẹ̀ ń kọ́. Ọkọ mi kẹ̀. Ọkọ àtọdún wò. Èmi rò pé ìjọ tó wá bí tí mo ní kó padà lọ sọ́dọ̀ ìyọkọ ẹ̀ bó bóyá ẹ ti parí ẹ̀ ni nítorí ẹ ló ṣe padà wá síbí mọ́. Rárá o, ọ̀dọ̀ ìyá ọkọ mi lèmi wà látijọ́ yẹn. Kódà gan-an Gbadé ti marry, ó dẹ̀ ti bímọ. Ọkùnrin. Ẹ wo mọ́ mi, torí tí ẹ̀kọ́ mi ṣe lè wá síbí báyìí, wọ́n ṣáà ti gbé fóònù yín lánàá. Nẹ́tíwọ̀kì ṣàn ṣe yamayama ni. Dẹ̀ wọ́n láti tún yín pé again torí mo feel bóyá mọ nọ́mbà yẹn ni. Because gbà tí gbogbo wàhálà àtọkọ mi yẹn ṣẹlẹ̀, fóònù mi sọnù. Mo láti ra fóònù mi tí mo dẹ̀ get nọ́mbà mi. Torí mo mọ̀ pé ẹ̀ tí mo máa pè mí látijọ́ yẹn. Ọkọ mi, mo máa dààmú. Mo pè ẹ́. Kí ló wá dé tí èmi ti wá ní bóyá ìwà tọkọ ẹ ti parí ìjà yín o ti travel out o dẹ̀ wá pè mí o bù mí gbọ́ kódà mo ń bínú sí ẹ̀kọ́ pàápàá. Ṣé màá travel out mi ní sọ fún yín ni mọ́mí? Have I ever done that? Mo ti ẹ̀ jẹ́rìí ẹ ò kì í ṣe ọmọ bẹ́ẹ̀. Mo ń gbọ́ ẹ. Mọ́mí, mo fẹ́ kúrò nílé ìyá ọkọ mi torí pé mi mọ̀ pé kò make sense kí n ṣe máa gbé ń bẹ̀ nígbà tó jẹ́ pé Gbadé ti marry òun dẹ̀ ti move on pẹ̀lú life tiẹ̀. Tọ́ni. Kí ni nǹkan tó wá fẹ́ kí n ṣe fún ẹ? Mo fẹ́ kẹ́ help mi pẹ̀lú owó díẹ̀ ni láti lè gba accommodation. Ọkọ mi ojú ẹlẹ́dàá ẹ̀dẹ̀ tó ṣọ́ra ti gbà tí bàbá yín ti kú àfi ń kó palẹ̀ mọ́ gbogbo owó ẹ̀ o kò tẹ̀léra ẹ lọ́sọ̀run kò sí nǹkan à ń manage gbèsè tó wà lẹ́gàn gbèsè ńkọ́ ló ń kà àwọn tó jẹ lówó ló dédé ṣé ní gbogbo wọn lọ́sìsì gbogbo ogún ẹ̀ka yìí ọlọ́run ní kí lè kó jẹ́ tiwa we are feeding from hand to mouth kò yí sí ọkọ mi. Okay, ọmọ mi but owó tí mo ní ìdí náà ò pọ̀ rárá mo kàn fẹ́ gba 1 room and a parlour self-contained like 400,000 naira mọ́mí. 400,000 ló pè tó fi dà lálẹ́ gàràrà 400 kọ́bọ̀ kò sí bí kódà tí bá rí 400,000 gbà lọ́wọ́ ẹ̀ máa bẹ́ẹ̀ mọ́ ni bó ti ṣe gbé báàgì wọlé wọn ní bí àwọn àti ẹ̀rí nǹkan mú sílẹ̀ kò tó ọkọ mi kò yí sí lè yẹ. Ok mọ́mí mo ti fẹ́ máa lọ torí mo ní ìdá ti gbé ọmọ mi ní school wọ́n dẹ̀ ti close. màá dẹ̀ pè é nígbà tí mo dẹ̀ ti ní náà wọ́n bá lọ fi pè mí lánàá yẹn náà máa pè é tó tí nǹkan bá ti ṣẹ́gun rẹ̀ màá lè ràn ẹ́ lọ́wọ́. ẹ jọ̀wọ́ mi má gbàgbé ọjọ́ ẹ ṣe mo ó dà ó dábọ̀ ẹ sọ pẹ̀lẹ́ ṣùgbọ́n ó bá pè Kàsálí wọlé. nira níyẹ yìí lábà ń sọ fún wọn wọ́n yóò fọwọ́ mẹ́wàá jẹun wọn ní gbọ́ kí wọ́n tọ́pẹ́ jọ ń ṣe yọtọ̀ mi ṣe yòlò ṣe yàlà lọ Disney lẹ́yìn tó Ferrari lọ́la ọmọ kékeré tó ń tọ́ lọ́dún eégún níranù oṣooṣù bí ojú tọ́ yìí ọ̀nà ni bẹ́ẹ̀ kí fún mi ní mẹ́tẹ́ kí fẹ́ gbé owó ilé owó ilé kọ́ owó ṣọ́ọ̀pù. Now, here's your assignment. And make sure your writing is not so tiny so I can read, okay? Okay, ma. Okay. So I'll see you tomorrow, huh? Auntie, wait. I want to show you what my mommy brought me from London. Really? Yeah. What is it?
Here it is. Wow, this is beautiful. My mommy is beautiful. Oh, yes, I know, darling. You know? Have you met her before? No, but I can see her through you because you're so beautiful. Am I? Yes, you are. Thank you. Oh, you're welcome, my baby. Huh? So I'll see you tomorrow. Keep this, okay? And don't forget to do your assignment, alright? Alright, bye. Oh, bye. How many doors do we have here? 7. 7. 7 times 2. 14. 14. Now 7 times 3. 21. Oh, that's my girl. So let's go to the next page. What is this? A robot. Robot. Ooh, beautiful. Let's read this one here. What is this? We should be courageous and cheerful at all times. do you know what that means? No. You know you hardly smile, and I want you to smile, so you have to be cheerful. Always wear a smile on your face, okay? And we should be courageous. You have courage. We should be bold. You know that? Now look at me. You know Auntie loves you, right? And you promised me that during your next exam, you're going to write it well and you're going to pass. Okay? And when you pass, I have a gift for you. Eh? You like that? You like that? Now, give Auntie a hug. That's that girl. Okay. Let's see what we have here. Okay. I'm still going to your friend's party. No, you still don't want to go. I have to go home. Alright? Let's do our thing. High five. That's my girl. This my girl. I love you so much, huh? See you tomorrow. And be good. It's time for spelling bee. Are you ready? Yes, ma'am. Ready? Yes, ma'am. Ready? Yes, ma'am. Now spell baby. BABY. Uniform. UNIFORM. What do I give you? What do I give you? What do I give you? Kindness. KINDNESS. Calendar. CALENDER. Corruption. CORRUPTION. Good boy. Administration. Fast. ADIMINSTRATION. Good. Spell your name. TOMILOLA. Good. Rice. RICE. Flower. FLOWER. Cap. CAP. Cat. CAT. Elephant. ELEPHANT. Ah, good. Good afternoon. Good afternoon, sir. How are you doing? Very well, sir. Okay. Yes, How you sir. doing? Yes, sir. Ṣé wọ́n lè fún yín ní wàhálà? Oh, I Please saw. sit down. Oh, thank you, sir. Pẹ̀lú mi. Bẹ́ẹ̀ni, how are you? Fine, Daddy. How are you? Fine boy. How you doing? Yes, sir. What's your name? Tomilola. Tomilola. Spell Tomilola. TOMILOLA. Oh, nice. That's my boy. Give me 5. Thank you. You know what? I heard when you guys were doing that. What did they spell? Yes, we were on elephant before you came in, yes. Elephant. Okay. Spell elephant.
ELEPHANT. Oh, that's nice. You got it. Spell lion. LION. Nice. I won't try again. Yes, sir. I really should go. Thank And I really appreciate it. you. I want to improve. This is more like spelling bee. Oh, I yes. will movie Akila. Akila and the bee. Okay, good. I want future Akilas. Oh, yes. Madam Esheko. Professor. Really, this does not really test how brilliant these kids are. Because I know they know a lot. That's little compared to what you've been teaching them. Thank you so much, sir. So, Professor. Boy! So you becoming here? Yes, sir. Melumi. Yes, sir. Olive. Oh, no, sir. I'm okay. I'm fine. Okay, to buy it ready, go check him. Yes, sir. So I can get you something to drink. Really, I personally invited you here into my house so that our méjèèjì a lè jọ jókòó, a lè jọ sọ̀rọ̀, then we can enjoy our privacy together. Because tí ọmọ ẹ bá wà bí ọmọ ẹgbẹ́ kò ní jẹ́ kó gbádùn. I know you know that. Yes, sir. Síwájú mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ gidi gan ní akitiyan lórí pẹ̀lú mi. I'm very, very grateful. To observe that I worry pé Pelumi is a special child. You know, ìgbà mi àdédé wa mọ̀dí. Yes, that's true. Kò ní sọ̀rọ̀, kò ní rẹ́rìn. Ó dẹ̀ ti ń affect education ẹ̀. Àtìgbà tó ti wọnú ilé mi wá tó ti bẹ̀rẹ̀ sí ní kọ́. Mo rí pé, you know, ó ti yí padà, ìyàtọ̀ ti wà, ó ti ní improve, you know, ó ti ń rẹ́rìn, ó ti ń ṣeré. Oh, Ben. And something came to my mind. Mo observe pé ó dàbí pé ó miss mom ẹ̀ ni. You see? Mo ṣe wá ń rò wípé tí n bá sọ fún ẹ, mo fẹ́ kí ó dá ọmọ títí ẹ ọmọ títí mi tán. Sorry, sir. Ọmọ kan ni mo ti bí and kí Ọlọ́run bá mi dá sí fún mi. Not àwọn ọmọ, sir. Àmín. Mo mean wípé àwọn ọmọ tí o máa bí fún mi. Sir, excuse mi ò understand nǹkan tẹ́ ẹ sọ. And ìgbà tẹ́ pè mí pé kí wá rí mi gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ kalẹ̀ mi ò expect pé nǹkan tí ẹ máa bá mi sọ nìyẹn. Ẹ wò èmi ò fẹ́ wàhálà. Mi ò fẹ́ wàhálà rárá. Torí ọ̀pọ̀lọpọ̀ ni ẹ̀yin ọkùnrin tó wà níta tó jẹ́ pé lẹ́tọ̀ ní gbogbo yín. Ibo lẹ fẹ́ fi ìyàwó yín sí? Ìyàwó yín tó wà London níbo lẹ fẹ́ fi sí nígbà tẹ́ bá sọ pé ẹ fẹ́ fẹ́ èmi? Àìmọye ìgbà mo ti bá wọn sọ lórí fóònù. Báwo ni wọ́n ṣe máa gbọ́ pé èmi as in èmi lesson teacher ọmọ wọn ni mo gba ọkọ wọn? How will she feel about it? And besides, pẹ̀lú mi ńkọ́, how will she take it? Anyways, mo mọ̀ pé ọ̀rọ̀ yìí kò máa shock ẹ gan. Ó dẹ̀ mọ̀ pé máa surprise ẹ. You see, ẹni tí ó ń bá sọ̀rọ̀ ní London yẹn kò ń ṣe ìyàwó mi. She's not my wife. Girlfriend mi ni. But òun kọ́ ló bí Pelumi. Ìyá Pelumi ti kú tipẹ́. oh my God. She died in a plane crash. I'm so sorry, sir. I didn't know that. Yeah. Mo mama sọ fún ẹ ni. A long time ago. Mo ti get over it now. Ó ti pẹ́.
You see, the lady in London, ó fẹ́ kí èmi padà wá sí ọ̀hún because èmi àti Bimbo. I mean, Nigeria is a beautiful place. Why do I have to go to London? Why would I leave a very good place like Nigeria? Kí n wá lọ síbi kan tí mo ti bí ní kí ló máa develop. Mo sọ fún mo ní kó wá sí Nigeria lóhun ò lè wá. Well, if that is your choice. Kó o máa mú ọwọ́ mú London ẹ̀ kémi wá Nigeria. And I sat down mo dẹ̀ wá rò mo tẹ́ èrò ara mi pa. My life must continue. Shayo, I want you in my life. Sir, I think I need my drink now. You can start with this. I need my own cup. You are rejecting me. No, I just my own. I'm not. Okay, so you mean your husband did all that to you? And to think that I lived all my life thinking that I know my parents, not knowing I've been living a lie. It was like a dream. Ìgbà tí mo mọ̀ pé mi ò ní ìyá, mi ò ní bàbá, mi ò dẹ̀ lẹ́bí kankan. Ìgbẹ́kẹ̀lé mi wá já sásán. Mo kàn feel pé kí n jẹ́ kí ẹ mọ̀ bí mo ṣe tó àti bí mo ṣe kú kí ọwọ́ tó wẹ̀wọ̀. Because Yoruba sọ wípé iná ìṣìṣe kò gbọdọ̀ jóyàn lẹ́ẹ̀mejì. That's true. Kò gbọdọ̀ jóyàn lẹ́ẹ̀mejì. Olúwàfẹ́yì Ṣayọ̀. Ìwọ ni mo rí. Ìwọ ló wù mí. Ìwọ gan ni mo fẹ́. Not your family. Gbogbo nǹkan tó ń sọ yìí kò change anything. All I want is you. Olúwàfẹ́yì Ṣayọ̀. I mean it when I say it. I want you. And I mean it when I say so. I want you, dear. What has it done for me lately? Yes, baby. Very delicious. I've been waiting. I know, darling. For me, some few minutes. Could you ready, sugar? Like how long? 10 minutes. Take my Okay, let me just get something for myself. You have to have Anything. Sure, you can't really see that. Yes. Okay, you can feel it. You can feel it. Cool. Oh, shh. Come on, hold me. Come on, hold me. Okay. Come hold me. Chase him out. Okay. Chase him out.
Oh yeah, man. Baby, I'm waiting. Alright, just go. Mashubu now. I'll see you, babe. I'll see you. Oh my God. Oh my God. I think it's high time I introduce you to my dad. Oh? Ṣé kò tí tó bẹ́ẹ̀? Ah, it's too bad. It's too bad. You know what? What? Ma pè wọ́n ní weekend yìí. Ma béèrè bóyá mo wà lé ní weekend yìí. I better ká tètè mú yẹn kúrò kó tó di gbọ́rọ̀ lóyún lọ́wọ́ lé o. Oh, serious, Gary? You wonder why I'm serious? But I'm serious, girl. Baby. I love you, baby. I love you more, darling. That's my girl. Get out. Stop it! Stop! Come on! Oh, Lauren, stop it. Ta ló dalẹ̀? Arákùnrin ta ló dalẹ̀? Ta ni? Ta ló dalẹ̀? Arábìnrin ta ló dalẹ̀? Ta ló dalẹ̀? Ta ló dalẹ̀? Arákùnrin ta ló dalẹ̀? Yẹ́yẹ́ ta ló dalẹ̀? Èèyàn màrè o. Tẹ́lẹ̀ ká sọ. Àlà ní ẹ̀rọ. Barrister. Fèyí. Ṣayọ̀, sir. Fèyí Ṣayọ̀. Yes, sir. Ìwọ. Jáde. Ṣé ẹ mara ni? Ọ̀rẹ́ mi náà rí. Ẹ mọ̀ ká pè é lórí aago. Mo ń wọ́n kí ẹ bá wá sí ìsítì ara yìí. Ẹ dákun pé ó tẹ́ ẹ bá rí mo fẹ́ kẹ́ fọkàn sọ fún wa. Kì í ṣọ̀rẹ́ ta kàn ríra wa yìí o. Ọdún kẹsàn-án ta ti ń bára wa bọ̀ rí. Ẹ má dẹ̀ wo bẹ́ẹ̀ o. Arúgbó ara ló fi fẹ́ yàwó. Kó wá gbà tó fi ṣègbéyàwó tán kó wá bímọ. Wọn rọmọ. A dẹ̀ ṣe àyẹ̀wò òyìnbó ṣe mọ hospital everything. He's okay. Ìyàwó ẹ̀ náà wà okay. Àwọn nǹkan tó ṣẹlẹ̀ ló fi dìbò dọ̀rọ̀ yìí. Salaam alaikum Alhaji. Àmì alaikum salam. Lórí ohun tí ẹ pè mí lérí aago tẹ́ ẹ bá mi sọ, àwa ti gbìyànjú lórí ẹ̀, a sì ti ṣàdúrà púpọ̀, kódà a ti ṣe istikhara lórí ohun tẹ́ ẹ pè wá fún lórí aago. Nínú istikhara tá a ṣe, Ọlọ́run ọba ó ti fọ̀nà mọ̀ wá torí Ànábì wa Muhammad. Pé àdúrà ṣíṣe ìgbìyànjú ni, àwa sì ti ṣàdúrà láti wá fìgbìyànjú kún àdúrà ní ọwọ́ yín ló wá kù sí. Tí Ọlọ́run ọba fi hàn wá pé kẹ́ ṣe tọrọ yín ò fi rí bẹ́ẹ̀ tí ń fẹ́. Ọlọ́run ọba jó yé wa pé ẹ wàá jáde lọ, ẹ lọ wá ọmọbìnrin tẹ̀yìn àti ẹ̀ ó jọ ṣe ní tí ọkùnrin àti obìnrin jọ ń ṣe tí ó wàá doyún, tẹ́ ẹ̀ wàá tọ́jú oyún náà títí tí ó fi bímọ. Tó bá ti wá bímọ náà tán, ẹ wàá gbé ọmọ náà wọnú ilé yín lọ, àtẹ̀yìn àtìyàwó yín ẹ jọ tọ́jú ọmọ náà. Tẹ́ ẹ bá ti ṣe gbogbo eléyìí, ọlẹ̀ ọmọ àlùbáríkà ó sọ nínú ìyàwó yín, tẹ̀yìn náà ó sì dọ̀lọ́mọ láyé. Gbọ́rọ̀ yín ti jẹ́nu. Ṣé èrò pé yàn nílé báyìí? Kò sí ní tó lè ń bẹ̀ tẹ́ ẹ bá ti lè ṣe torí kò sí àbújá kankan lọ́rùn ọ̀pẹ o. Bẹ́ẹ̀ bá lọ bí 100, wọn kò mọ̀ fi yín jẹun lásán ni. Ntọ́lọ́wọ́n bá fẹ́ kẹ́ ṣe tọrọ yín ò fi dayọ̀ náà nù. Tẹ́ ẹ bá ti ṣe ọ̀rọ̀ yín ò di dáadáa. Bọ́rọ̀ yín ti jẹ́nu o, àwọn èèmú kọ̀mọ́kọ̀ o. Dùnà, ṣé gbogbo kékeré yẹn ló ń gbé ní àǹfà àti èèyàn àgbọ̀ sílẹ̀ ni? Tún dànù. Ta ni èèyàn kékeré? Ṣé bó ṣe kéré yẹn Ọlọ́run fi rán ni? Gbogbo kọ́ńtrákìtì tí mò ń gbà látijọ́ ẹ̀ tí mò ń sọ fún ẹ pé èèyàn kan ń ṣàdúrà fún mi, ó ń bọ́ sí i. Ọmọ yìí ló ń ṣe. Gbogbo èmi àtàwọn ẹ̀sáré jẹ tá à ń sáré kiri lọ rí gbogbo wa tàdúrà fi gbà ọmọ yìí ló ń ṣe. Yes, he is good. Ṣé wàá rí sẹ́tímẹ́ǹtì tó ń gbé kiri tó lọ fi ń kọ́ ọmọdé ní àgbà ní gbé yẹn tì? N tó wà lẹ́nu kò jẹ́ ká mójútó kó gbọ́ nǹkan tó sọ fún ẹ kó rẹ̀ múlò. Bọ̀ tí òun bó ṣe ń rí sí mi ni kò ní easy kí n báwo mo ṣe máa gbọ́rọ̀ ìkàlẹ̀ lè fún ìyàwó mi pé báyìí ló ṣẹlẹ̀.
ẹ máa gbélé ta ló ní kó lọ sọ fún ìyàwó ẹ ó ní sọ fún ọpọlọ àtọgbọ́n ni o máa fi gbé kalẹ̀. Yes ok jẹ́ kí n kọ́ ẹ bọ́ ṣe ń tò sórí wàá wọ́ ọmọ kan tó bá like wàá fún lóyún tọmọ yẹn bá ti wá bímọ wàá wá sọ fún ìyàwó ẹ pé tó wọ́n ní kẹ́ ẹ lọ adopt ọmọ o torí orí ọmọ báyìí ló ń pọ̀ mọ́ wáyé pé tẹ́ bá ti adopt ẹ tẹ́ bá gbọ́ ọmọ yẹn wálé tẹ́ ń tọ́jú ọmọ yẹn bí ìpè tí yín ni tí inú ọmọ yẹn ń dùn in fact ẹ̀yin náà máa bí sí ẹ máa rẹ̀ sí kò tó orí kó tó mọ̀ ọmọ yẹn ó dán mọ́ ẹ ẹ̀dẹ̀ ń tọ́jú ẹ láti bẹ̀yẹn àwọn àtúkọ̀ wa mọ̀ ṣe kò jù bẹ́ẹ̀ lọ. àwọn tó má bí ẹ̀yìn àmàlẹ́ lọ síbẹ̀ àwọn aṣáà ló mẹ́kàn bí lọ adopt. ó bá ti sọ fún ó bá lóun ti gbọ́ àwa la máa lọ gbé wá àti ara ti rọ́mọ ta adopt àgbè lọ síbẹ̀ àbí ká tó ṣẹ́ ká mú lọ bẹ̀ ká ṣáà gbọ́mọ délé kó dẹ̀ máa ṣe ni. tó náà fẹ́ bèrè kíní kan lọ́wọ́ ẹ̀ barrister àwọn ọgbọ́n tó máa ń dá tó ń lò yìí ṣé wọ́n kọ́ yín law school ni àbí tiẹ̀ wà mẹ́. wọn kọ́ mi wọ́n dẹ̀ kọ́ mi sórí ọpọlọ law school ọpọlọ òwe ta máa ń kà mẹ́ 50% ọpọlọ ara yẹn ló gbé 50% òkú gbogbo ètí mo wọ́n ń sọ ẹ̀ ọlọ́run ló fi rán mi kì í ṣe yẹn. ó dáa o. ẹ kú oríire náà oríire náà àwa bá a ṣe kalẹ̀ orí ọmọ yìí ó máa gbé obìnrin àbíyèwà tó máa jẹ́ tiẹ̀ àwa pọkùnrin àbíró wà fún ẹ lágbára Ọlọ́run á bá yín dalẹ̀ ọmọ. àmín àríkà ṣe jọ ẹ wò orúkọ ọmọ yìí mo ṣe wáyé torí ó ti fi jára sínú ìgbésí ayé wa àwa pè ní Olúwafẹ́yìṣayọ̀mí. Ọlọ́run tó bá fi eléyìí ṣayọ̀ fún wa a bá fi sáyọ̀ náà láìpẹ́ láì jìnnà. àmín àmín àmín. àbí ẹnu wo la máa fi sọ fún Farayọlá pé ọmọ tá à ń sọ pé àdọ́tì o bàbá yẹn ló bí. òótọ́ bàbá ò fi ogún kankan sílẹ̀ fún ẹ nínú will ṣùgbọ́n ó fi nǹkan kan lẹ̀ fún ẹ trust fund owó ńlá. nígbà tí gbogbo rọ̀tì wíìlì ò ṣe wíìlì tó ṣẹlẹ̀ tán tíyẹn lọ mo bá bẹ̀rẹ̀ sí ní wá ẹ káàkiri èmi ò dé lè sọ fún Farayọlá gbogbo kan wà nílẹ̀ mo lọ béèrè lọ́wọ́ ẹ̀ pé níbo ló wà ó lóun ò ní contact ẹ̀ kankan lọ́wọ́ àbí mọ̀lẹ́bí ẹ̀ kankan àbọ́kọ ẹ̀ òun ò ní contact ṣùgbọ́n nígbà tí adẹ́dà máa sọ pé àsìkò ti tó ló mú ẹ pàdé ọmọ mi Àlàní. no wonder tí mọ́mí ṣe máa ń jàjà wípé káwọn àbúrò mi máa mójútó company àṣetorí pé àwọn kọ́ ló bí mi lọ́mọ ni. máa tún gègé àgésẹ́yìn mọ́ Ọlọ́run ti gbèjà ẹjà wò mí ó bà ní kò tí ì bàjẹ́ biological mother ẹ mo ní contact ẹ lọ́wọ́ ó wà ní UK. You do sir? Yes mo dẹ̀ máa contact ẹ àbí tí wàá tọmọ mi bá fẹ́ ṣe wedding kò ní jókòó gẹ́gẹ́ bí ìyá ìyàwó. What a small world. Daddy, thanks so much. It's a small world. Daddy. Ẹ ṣé gan sir. Thank you. Ta ló dalẹ̀ arákùnrin ta ló dalẹ̀ ta ni ta ló dalẹ̀ arákùnrin ta ló dalẹ̀. Àlàní ìwọ ni mo rí wẹ́rẹ́ ìjọ wo ló dé. Mo ti dé tipẹ́. I have been around. ló wá béèrè mi. Mo kúkú ń béèrè yín bóyá àwọn dádì ni wọ́n jíṣẹ́. Wọ́n jíṣẹ́. Anyways kí ni kí fi ṣe ń lálejò. ẹ wò sórí àwọn nǹkan tí wọ́n fi ṣe wá lálejò yẹn ẹ ṣe fi yẹn sílẹ̀ náà for now ọ̀rọ̀ tí a bá wà. tá a bá ti yanjú ẹ̀ tán gbogbo nǹkan tó bá wà lẹ̀ ó lè fi ṣe wá lálejò. ṣé kò lè ṣá. náà kì í ṣọ̀rọ̀ tó le ọ̀rọ̀ ṣayọ̀ lábáwá. ṣayọ̀ kí ló ṣe ṣayọ̀ kí ló ṣe. kò sí nǹkan tó ṣe mí mà. nǹkan kò ṣe ṣayọ̀ ṣó yẹ ń sìn ó bà ní kò tí ì bàjẹ́ àwọn ọ̀rọ̀ kan wà nílẹ̀ tó ṣókùnkùn tí a dẹ̀ gbọ́dọ̀ tàn mọ́lẹ̀ sí lójú kó lè yé ìwọ àti èmi
ó ṣe mí láàánú bí ọkọ ẹ ò sí láyé tí ó yẹ ń sìn kó lè fojú rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí. Ǹjẹ́ o rántí nǹkan kan nígbà tí ojú ọmọ ń pọ́n ìwọ àti ọkọ ẹ tí mo ní kẹ́ lọ adopt ọmọ? That's true. And that child. Torí ẹ̀ ni mo sọ pé ọ̀rọ̀ ìlànà wa there are certain things that there are a lot of things you don't know and I have to let you know. Ìwọ lọ bá mi pè mọ́mí ẹ wá lọ pè Janet wá nu mọ́tò. Mọ́mí ṣe mọ́wọ́ mi ẹ̀ ni. Ẹ ní sùúrù. Báyìí sáyìn ni mo bá sọ̀rọ̀ náà kí ló ń ṣẹlẹ̀? Ẹ̀kújọ́ mẹ́ta. What is happening here? Ta ló dalẹ̀ arákùnrin ta ló dalẹ̀ ta ni ta ló dalẹ̀ arábìnrin ta ló dalẹ̀ ta ló dalẹ̀ ta ló dalẹ̀ arákùnrin ta ló dalẹ̀ yẹ́yẹ́ ta ló dalẹ̀ ìyàrá o ajá tí yóò sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ o ta ló dalẹ̀ èèyàn màrè o ìwà rere kò gbé láyé ẹni ṣe bí kò tí a túbọ̀ sàn. Adé ń bẹ́ ẹ sọ láti jọ ìwé. O fẹ́ ṣẹ́yún ṣó fẹ́ para ẹ̀ ni ṣé ọmọ kí tíyàn bá ṣẹ́yún èèyàn lè kú. Mi ò lè kú jọ ọ̀rẹ́ mi kan ṣẹ́yún kò dẹ̀ kú. Ó ní lọ́ọ̀kì ni ṣé o wá jẹ́ bí ọ̀rẹ́ yẹn ni. Wo sórí nǹkan tí ò yé ẹ̀yin ọmọ ẹ̀ dáadáa mọ̀ rè kéèyàn pààyàn ẹ̀ṣẹ̀ tó jù ní níwájú Ọlọ́run ṣó yẹ ń sìn tó bá ṣẹ́ oyún yẹn ṣó mọ̀ pé ó ti pààyàn nìyẹn which means ó commit murder kò dẹ̀ dá kéèyàn pààyàn ṣó fẹ́ pààyàn ni. Ẹ wo ó tẹ́ mi lọ́rùn kí n pààyàn ju kéèyàn pa mí lọ. Tí madam bá gbọ́ ikú ni. Báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí ṣé o fẹ́ sọ fún madam mi ó kì í ṣọmọ kékeré èmi àti àtijọ́ sọ̀rọ̀ yá dẹ̀ tí agree kó tó di pa ṣe má ṣe mí báyìí èèyàn kì í kó wọn lódò tán kó tó máa kí bí òtútù ṣàánú mi ọmọ yìí. Ẹ̀rù ló ń bà mí ó máa dàbí ẹni pé mo dalẹ̀ madam ni. Ó dalẹ̀ madam kó tún tún ayé ẹ̀ ṣe mi torí ìgbà tí eléyìí tó wà nínú ẹ̀yìn tó bá wọnú ẹbí wa. Ó ń ṣoore fún madam ni torí tó bá bímọ tán ọmọ tó bá bí yẹn á wọ ọmọ mi jáde látara tiẹ̀ náà ìrèdí méjì nìyẹn. Bí ìgbà tó jẹ́ pé angel lọ́lọ́run dá ẹ̀ wọ́n ní kó wá jíṣẹ́ òde fẹ́ jẹ́ kó dáa. So ń bo olówó dáhùn sí bọ́lá lọ. Wọ́n lọ ní. Ẹ wàá gbé ẹ wọlé. Jẹ́ kí n máa tọ́jú ẹ̀ láti sìn kó fi mọ̀ pé èèyàn ni ẹ́. Janet pẹ̀lú gbogbo bí mo ṣe bá ẹ lò ìwọ lè lóyún fún ọkọ mi. Àṣé ọmọ ọkọ mi ni mò ń tọ́ látijọ́ yìí. Àṣé mo tiẹ̀ gọ̀. Ó gọ̀ má bínú ṣe yí ẹ̀ ń sìn ìwọ náà wo ó ti ṣẹlẹ̀ ní àmúwá Ọlọ́run ni okòrèdè bẹ́ẹ̀ náà. Ẹ má bínú ma. Ọ̀rẹ́ mi ṣó lè wọlé ní kí má bínú yẹn. Ọ̀rẹ́ mi jẹ́ ìrí ọmọ orí burúkú tá a sọ ìgò wá pa. Ìwọ jàtìjàtì. Èmi á jèrè àwọn ọmọ mi o. Èwo ló fa ìpè? Kí ló dé? Ṣèbí jẹ́jẹ́ mi ni mo jókòó tọkọ yín wá bá mi. Ọmọ yóò ti dè náà ni. Òde. Báwo ló ṣe ń ṣe báyìí náà? Báwo ló ń ṣe báyìí? Ó lè dúró díẹ̀. Àmì nílé dúró mọ́. Nǹkan tó ń bọ̀ wá fún ẹ kì í ṣe púpẹ̀ rẹ̀ lóbi tó ń lọ. Mi ò lò ó, mo kánjú bí mo lọ yẹn mo kánjú. Can you do this for me?
Help me attend to her when she comes. Kó kàn drop nǹkan. Oníkankan tààrà náà tó fẹ́ ṣe fún mi, ó kàn fẹ́ drop nǹkan lẹ̀ fún mi ni. Ìyẹn wá ló máa lọ ṣàṣàlejò nílé, I'll drop ẹ. Okay. Thanks, then. All right, man. Okay. Bye. Ó pàdé Adamta. Ó ti dúró jẹ látara ó ṣe jáde náà kò fẹ́ jẹ. Traffic ni. Mo kàn fẹ́ drop nǹkan fún wọn ni. Okay, I drop it nígbà. Ṣé kìí ṣe pé nǹkan tí mo wà lọ ti ṣòkòtò ló wà lápò ṣòkòtò mi báyìí? Àbí tèmi ní bá ọmọ yẹn sọ̀rọ̀ tó ń gbénu mi báyìí. Ó dájú pé kí n kàn máa lọ káàkiri máa wo obìnrin lẹ́gbẹ̀ẹ́ títì. Ẹ ń bá sọ́jà rẹ̀ ìyá yòókù sílẹ̀. Ó dáhùn sá. Wá nù Janet wá. Ó ní help kan tí màá fẹ́ kó ṣe fún mi. Inú mi á dùn gan tí o bá lè ṣe. Irú help wo nìyẹn? Tó bá wà níkàáwọ́ mi, má ṣe fún yín. Sórí ó dá mi lójú pé o mọ gbogbo wàhálà tí èmi àti ìyàwó mi ti ń go through nípa àìrọ́mọbí. Bẹ́ẹ̀ni sá. Mo jáde sí ọ̀rọ̀ mi lẹ́yìn ìyàwó mi ni o. Àfáà tí mo dẹ̀ lọ rí ó jẹ́ kó yé mi wípé mo ń láti bímọ síta torí orí ọmọ ń pọ̀ mọ́ wáyé bí tí n bá ti lè bímọ síta o ìyàwó tèmi náà finú ṣoyún afẹ́yìn gbọmọ. Ok, ṣé pé kí n bá yín wá ẹni tó máa bá yín bímọ síta àbí báwo? Janet ṣe bẹ́ẹ̀ mo gan ni mò ń bẹ̀ pé kó jọ kó ṣèrànlọ́wọ́ ẹ̀ fún. Èmi sà. Ó máa le díẹ̀ o tí madam bá wà lọ. Madam ò lè gbọ́ Janet, madam ò lè gbọ́ àtó kì í ṣọmọ kékeré tí ó fẹ́ sọ fún madam ni. Mo ṣáà sọ fún ẹ lẹ́ẹ̀kan pé ọ̀rọ̀ àfáà tí mo lọ bá gan ìyàwó mi ò mọ̀ sí. Wo sórí mo kàn rò náà ni pé ní level tí mo wà àti status mi ò kàn lè dédé máa lọ títí kí n dédé pọ̀ ọmọbìnrin kan kọ́ tí mi kì í ṣe tẹ́lẹ̀. Mo wá wò pé ta ló súnmọ́ wa díẹ̀ tí mo rí pé ọmọ rẹ̀ ni tí wọ́n kọ́ dáadáa. Òun ló jẹ́ kí n ronú kàn ẹ́ pé kò ṣèrànlọ́wọ́ ẹ̀ fún mi wò máa tọ́jú ẹ̀ tó bá ti mú fún mi tó máa gbé travel máa lè tọ́jú ẹ̀ tó ṣòro lọ́wọ́ bọ́ mi láṣẹ. Ẹ wo chief mi ò ní lè ṣe, ẹ jẹ́ kí n máa lọ, mi ò ní lè ṣe, ẹ má bínú, mi ò ní lè ṣe, ẹ má bínú sí. Janet. Mo dárò títí wípé tẹ́ bá gbọ́ ó máa dùn yín gan, ṣùgbọ́n mo tún wá rò wípé báwo lẹ ṣe fẹ́ gbọ́ nígbà tí kò ń ṣe pé mo fẹ́ fẹ́ ọkọ yín. Oore ni mo fi ṣe fún yín, torí náà ni mo ṣe fi oyún yẹn sílẹ̀, nítorí pé kẹ́yìn náà lè di ọlọ́mọ láyé. Òun ni mo ṣe ṣe nǹkan tí mo ṣe yẹn. Èmi náà dẹ̀ ni mo ti lọ fẹ́ ọkọ ti tèmi, mo dẹ̀ ti bí àwọn ọmọ tèmi náà. Nítorí náà tí ẹ bá wá ọ̀dàlẹ̀, ọkọ yín gangan ni ọ̀dàlẹ̀, nítorí kò sọ fún yín. Èmi ò kì í ṣe ọ̀dàlẹ̀ o. Dádì mi ò blessed memory, kí ọlọ́run bá kó fi òun kẹwọn. Wọn kì í ṣe ọ̀dàlẹ̀, nítorí kó lè dáná lọ ń bá káàkiri. Mọ́mì, ẹ̀yin náà kì í ṣe ọ̀dàlẹ̀, nítorí ojú ló ń rojú ṣàánú. The number one ọ̀dàlẹ̀ ni Gbadé, ọkọ mi àná, tó torí ipò àti orúkọ fẹ́ mi. Well, àtòrí nǹkan ṣe nǹkan Ọlọ́run ọba.
nítorí tóun bá ṣe bó ṣe ṣe ó possible kí n má pàdé ìfẹ́ mi débi pé màá mọ bàbá ẹ̀ tí dáàdì tún wá fi mí mọ ìyá mi. Kábíyèsí Olódùmarè àtòrí nǹkan ṣe nǹkan lọ́lọ́wọ́n ọba. Mọ́mì. Kò lè ṣe ẹ̀ka náà ó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àti àwọn olójú ọmọ ìgbà àwọn olójú. Mama, it's okay. It's okay. It's okay, Mama. Ìwà rere kò gbé láyé ẹni ṣe bí kó rántí àtúbọ̀tán rọra ṣe. Títí ni. Títí ṣe accident ni. No, accident, yeah. It's okay. No. Wọ́n ti nà mí ṣe léṣe mọ́ mi. Bá mi sọ̀rọ̀ kí ló dé? Orí burúkú ọmọ títí mọ́ mi obìnrin ò lè wá wọ̀. Let me clean you up. Kọ́kọ́ lọ sí hospital. Ṣé mo oyún títí ni? Oyún tó gbé wá fún mi. Bí kò mo ní. A ṣe ọmọ ọ̀rẹ́ bàbá ẹ̀ ló fún lóyún. Mo wá wà nílé lọ́kọ̀lẹ́kùn mi pé ọmọ wa gbọ́ ọmọ. Ọmọ tí mo tọ́ fúnra mi fún 2 years kẹ́ni kan sọ pé mo fẹ́ wá gbà lọ́wọ́ mi pé ìdẹ̀ wá gbà fún ọ̀sẹ̀ bẹ́ẹ̀ sí wàá dùn mí nìyẹn ẹ̀bá ara wọn gbogbo tó kó náà tó mi bíi 6 mọ́ mi wọ́n ná mi ẹ̀wọ̀n gbójú mi. Mommy, I'm tired. That's why he came here gbé kí n tẹ wá relax me by deck. Want to take over Ogbo street me. I can't go back there, Mommy. Mi ò ojú mi tẹ̀lé ọlọ́run orí fún mi orí fún mi. Títí ọlọ́run máa ṣorí burúkú ní ọwọ́ Mommy. Mi ò fẹ́ kí n relax díẹ̀ ṣọ́pọ̀ I need to relax. Mi fi lóyún kan kí n kọ relax ní báyìí mi. Ó mà ṣe o. Bá wí fún ọmọ ẹ̀mí àgbọ̀. Ládé, mi ò máa tí ì rówó ra Bugatti. Kí ló rí nílé yìí? Ìjọ lè Dangote. Mi ì máa tí ì rẹ ni gbé Bentley náà wá. Bẹ́ẹ̀ kò wù mí. Mi ì ní jẹ́ kẹ́nikẹ́ni sunkún torí pé mo fẹ́ rẹ́rìn. Adébọ̀, mo tọ́ ẹ kọjá tó níwà yìí. Gbogbo ayé mi tí mo ní pátápátá ni mo fi tọ́ ẹgbẹ́ Adébọ̀. Mo bó ṣe sáyé ààrẹ dà. Mi ṣe mistake ni. Pẹ̀lú ìwọ lẹ́yìn kan ṣe báyìí. Ìwọ ọmọ níbi níran. Mo ṣe dì. Torí àtẹnujẹ àtọjú kòkòrò. Mo sọ̀rọ̀ ìdí fáwọn rájà. Bẹ́ẹ̀ni báwo lè bá mi gbé o? Torí tí n bá fi ẹ̀lẹ̀ sí ilé bí ẹni pé mo yan ẹlẹ́dàá Ṣayọ̀ jẹ ni. Ìnáwó bí Ṣayọ̀ sílẹ̀ náà, ó fi Ṣayọ̀ sílẹ̀. Láti bí ọdún 2 àbọ̀, òǹkà kẹta tó ti kúrò nínú mi. Ṣayọ̀ ló ń gbọ́ jíjẹ. Ṣayọ̀ ló ń gbọ́ mímu. Ṣayọ̀ ló sanwó lé. Ṣayọ̀ ló raṣọ sí mi lọ́rùn. Ṣayọ̀ yìí ló gbé mi lọ sí hospital fún check-ups. You went nowhere to be found. Ìwọ ọmọ tó jẹ́. Mo sọ fún yín kí ẹ gbàgbé ẹ pátá sẹ́yìn ní ẹ̀fọ́ ọmọ àlè yìí sílẹ̀. Wọ́n ti mú fínú ara mi bí. Kò wúlò fún mi. Màá wá wò ó. Ṣayọ̀ tí wọ́n ti rò fún yẹn.
kí ló kan náà Ṣayọ̀ wà nínú ọlá ó wà nínú ọlá báyìí chief gangan wọ́n ṣe gbogbo àyẹ̀wò tó lè ṣe lórílẹ̀ àlàyé yìí pátá chief gangan ló bí Ṣayọ̀ ọmọ bíbí inú ẹ̀ ní. ibà sọ abẹ́rẹ́ mi mọ́ mi. gbogbo iléeṣẹ́ chief pátápátá Ṣayọ̀ ló kọ̀ báàdì ló pàṣẹ lọ́wọ́ báyìí. how mọ́ mi how now. ọlọ́run ò sí ṣọ́ba àká ọlọ́run ti wá bá mi gbọ́kùnrin alálùbáríkà kan fún Ṣayọ̀ Ṣayọ̀ tí ń ṣe ìyàwó. àrùn bí mi ṣe mẹ́sàn fún mi mẹ́sàn. I was short-sighted now. What you want to marry now? Mi lè lọ síbi kankan náà ó ti ọba pa mi ti bá jáde ikú bíbá yìí ó wá mi kiri. Ó dàbí àwọn oníjà kan bá ẹ̀ wò. Àwọn mi lè gbé lóye. Mú mi. Tí bá bẹ̀ sínú ilé ó dalẹ̀ Ṣayọ̀ ní fún oúnjẹ fún mi ẹlẹ́dẹ̀ẹ́ jẹ ni. Mi jóná mi lẹ́nu mi lẹ́nu gan fẹ́ lọ náà. Mo ṣe mistake mi. Jáde. Ìbájáde bá ara mi jẹ. Mú mi ní ẹjọ́ bí ọlọ́rẹ̀ ẹjọ́ ẹwọ para mi wọ́n ti nà mí ṣe ló ṣe kí tẹ́ ẹ̀kọ́ wa ẹ̀jẹ̀ fún mi padà dọ́ọ̀rọ̀ tó ń pè let me just be okay ẹ jẹ́ kí n sùn sí nípa ipò náà. Mo yàn to leave your house. Ó bẹ́tà kí n má rí ẹ. Kó wa bí bá kó wa bá mi nínú jẹ. Mi ẹjọ́ torí ọlọ́run ibi ní kọ́lẹ́ bí náà mi ìbí lọ. Me please now. Ẹ jẹ́ wo mi. What's that? Me now. Ta ló dalẹ̀ arákùnrin ta ló dalẹ̀ ta ni ta ló dalẹ̀ arábìnrin ta ló dalẹ̀ ta ló dalẹ̀ ta ló dalẹ̀ arákùnrin ta ló dalẹ̀ yẹ́yẹ́ ta ló dalẹ̀ èèyàn màrè o ajá tí yóò sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ o ta ló dalẹ̀ èèyàn màrè o ìwà rere kò gbé láyé ẹni ṣe bí kó rántí àtúbọ̀tán rọra ṣe packaging master ta ló dalẹ̀ arákùnrin ta ló dalẹ̀ òrìṣẹ́ ọlọ́run ta ló dalẹ̀ arábìnrin ta ló dalẹ̀ ayọ̀míkúlẹ́yìn ta ló dalẹ̀ arákùnrin ta ló dalẹ̀ ẹ bá mi dúpẹ́ ta ló dalẹ̀ èèyàn màrè o. Ó ta fà sókè yìí dé borí bọ́ba ayé ò rí ọ tọ̀run rí ọ ṣọ́ra ṣe ẹ̀san àké o. packaging master ta ló dalẹ̀ arákùnrin ta ló dalẹ̀ fàdérẹ́ra ta ló dalẹ̀ arábìnrin ta ló dalẹ̀ àbígbádé ní ta ló dalẹ̀ arákùnrin ta ló dalẹ̀ fèyí ṣayọ̀ ta ló dalẹ̀ èèyàn màrè o ó jẹ́ rọra ṣe ta ló dalẹ̀ arákùnrin ta ló dalẹ̀ rọra ṣe ta ló dalẹ̀ arábìnrin ta ló dalẹ̀ ẹ̀san àké o ta ló dalẹ̀ arákùnrin ta ló dalẹ̀
ọ̀dàlẹ̀ ta ló dalẹ̀ èèyàn màrè o jẹ́ rọra ṣe.